Ọlọ́run Elédùmarè ọba ògóògó, ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba arúgbólọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lérí mọ́dẹ̀rú obìnrin bàbá ohun tán yanyan, àwọn ajẹrun òró ajẹdọ èèyàn mọ́bì àtòrò òró jẹ fún ọgà láńtà. Ìbà yín o láàlú ògiri oko òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún ọ̀nbá dásọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímọ̀ ìsúnmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ̀rà ti jára tọ́ pa ìsúnmọ́sẹ̀lẹ̀ Yorùbá jíkílẹ̀ Yorùbá dàrú. Ìrìnàjò wa dọwọ́ rẹ̀, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀, mọ́jà ṣẹlẹ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé ogun ayẹ́sẹ̀ mọ́jà ti sọ fún àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹ́, ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ̀, mọ́jà bá wọn tó ṣàánú wa o. Ìdùnnú ṣubú layọ̀ lánàá ní ìpínlẹ̀ Kwara. Ìdùnnú ó ṣubú layọ̀. Ẹ wá wo èrò kẹ̀tíkẹ̀tí nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n fojú ba ìpínlẹ̀ Kwara. Kẹ̀tíkẹ̀tí lèrò ń tú. Ọ̀rọ̀ dẹ̀ pọ̀ tó lóye sọ ń bẹ̀, ọ̀rọ̀ pọ̀. Àwọn èèyàn náà dẹ̀ fi ẹ̀dùn ọkàn wọn fi hàn ń bẹ̀. Wọ́n jẹ́ kí olóyè ó mọ ìhà táwọn kọ sólóyè. Lọ́wọ́ kan sá wọ́n ti fi ìdí ẹgbẹ́ Èrò Ẹkùn wọ́n ti fi lọ́lẹ̀ ní ilẹ̀ gómìnà lánàá. Mo fẹ́ kẹ́ máa bá ètò yìí lọ bí mo ṣe fẹ́ fi hàn yín. Èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. Tábà fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀. Ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá. Torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn bandit yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́. Àwọn kan náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀. Tí wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn. Àwa fúnra wa la máa fi mú fúlẹ̀ láàrin ara wa. Àmójútó ra wa fúnra wa. Ayẹra wa wò, God bless my brother. Tí a bá yẹra wa wò, tá a dúró tira wa, ọkàn àwọn bàbá wa balẹ̀. Ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí, kò bàjẹ́ lórí wọn báyìí. Àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa, kò yẹ ká ṣe bẹ́ẹ̀. Báyìí ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni, àwọn là ń dà wọn láàmú. Gbogbo bandits wọnú ìlú yẹn, a lè kó ní wọn búra wa. Àwọn bandits yẹn ò fi sìgìdì rárá. Mo fi ọlọ́tọ̀ lẹ̀ mímí búra. Wọ́n ní dúró.
tábàjọ fọwọ́sowọ́pọ̀ tábàwọnú bó ti wọn ò ní dúró wà kó kọ́nà búra ẹ̀ sáájú ìlú wọn fúnra wa tí bá dìtò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìnyí. mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa sì pátápátá wá sí wa yìí sìn. Odùlajà rẹ ti ń dẹ́rù bàbá rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ni bàbá àdébàbá náà àdébàbá. ẹ bá balẹ̀ ẹ dàpọ̀ ọmọ ìyá pariwo tí a wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo ń bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tún túbẹ̀ ní ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé baba pátá yóò sí fẹ́mi kan àti ìdè Ọ̀dùgà. sá adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì ṣe dẹ́rùbà wa bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fóun tó lè wà. ẹjọ àwọn tí wọ́n ń bẹ nugbó àwọn baba wa ní kíní kan bẹ nugbó wọ́n ló dún ọ̀rùn mọ́. àti ẹ̀sìn kankan nugbó òsì kankan nugbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹ nugbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹ nugbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó aláyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé wọ́n lọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ ọlọ́run wà ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. kí ọlọ́wọ́ bá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn. ẹni tó bá mọ ìfúnmọ́ Ifá Ìlú Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà. torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi yẹn ní ajá òní dókò ẹkùn láéláé ó ṣèwọ̀ bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dókò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbà tó wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbẹ́yà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́mọ́bọ̀ ọ̀run yín láéláé ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ rí mi ìpè ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkú rẹ̀. báńdíìtì tí báńdíìtì ẹnìbọ̀dì tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ Sunday kò ń bọ̀ Kwara ọ̀gbọ́n bá Fúlàní jà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security Ìlú Ẹkùn ọmọ lọ́ba Fúlàní tí ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tọ́ bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o bí DSS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tàbá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá
tẹ̀lé sàrà ìlú wa tó kì í ṣe bí kíláńtẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọlé ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ a máa kílẹ̀ ẹ̀ ni. òkúta eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn píjẹ ni wa pàápàá jùlọ olórí píjẹ ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mú mọ́ sí ni ẹ̀mú lọ ẹ̀mú bọ̀ ni ẹ̀mí parẹ́ láíláí gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọ́n mọ̀ bọ̀ láyọ̀ bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yọmọ ta sí yọmọ ta òróró yẹn débi pé ẹ mọ yọmí lẹ sọ Ọlọ́run lè káwọn ọmọ kú mọ ẹ lọ́wọ́ ẹni jábọ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fúlá sílẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni wọn á pàdé mi ọlọ́kadà kan náà ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá Ọlọ́run ìjọba jẹ fún yín. ṣẹlẹsẹ gan ni o. mi gbọmọ ẹ o ṣẹlẹsẹ gan ni o lè kó ṣẹlẹsẹ gan bàbá. tọrọ kàdà yẹn kó gbèsè kó onímọ́tò gan kó torí ẹsẹ̀ lọ. owó pọ̀ gan Ọlọ́run ìjọba jẹ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi. ẹ má bínú pé mo pẹ́ débi báyìí. ṣé mo pé Ìbàdàn ni mo ti gbéra. bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa. kọ́rọ̀ ọba tó la ẹ̀kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ ṣe é bọ̀ díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n kásìtì ní sójú títì ni wọ́n wá da kankireti ni ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwà ká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba dẹ̀ fẹ́ jọyìn Ìwẹ̀kùn security network kọ́lọ́ntì ni wà gbowó ṣùgbọ́n ìjọba mi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì jà sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rọ ẹ̀kú fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹ̀kú láti fi ṣe security fáwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandits kan tẹrù pé eléyìí ìrẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá sẹ́kẹ̀ tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ́ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ waste time wọ́n sọ. Bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo Ìwẹ̀kùn wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ náà wọ̀nyẹn bá yẹn bá kàdé fún bàbá ẹ pàdé fún bàbá ẹ pàdé fún bàbá so bàbá tẹ mọ bàbá tẹ mọ máa nìyẹn yẹn sè bàbá ló máa lídìí wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ìlú tí àwọn bá ní ìyẹn sọsẹ́ bàbá máa lídìí wa ìmúlẹ̀ máa fà wá sọ àpàtọ́ fi mọ̀ àwọn ọmọ ìlú yẹn ní one by one láti lè lọ abẹ́ láti sí báyìí báyìí ọ̀la àwọn àmì ọ̀rọ̀ṣẹ́ ti bẹ̀rẹ̀. tó ẹ̀yin nìyẹn wá ṣẹ́yìn náà ti gbọ́ gbogbo ohun tí olóyè sọ bá a ti máa sọ gẹ́lẹ́ fáwọn èèyàn wa wípé tẹ́ ẹ bá ti lè wọgbó tẹ́ ẹ rẹ́ni tí ń rìn èlèlé tí ń rìn káàkiri èlèlé ni o kì í ṣọdẹ o kì í sì ṣe fìjìláńtẹ tó jẹ́ pé ọmọ ìlú ni tí wàá gbé bọkọrọ bẹyà ń wá ọ̀kẹ́rẹ́ lọ ìyẹn kọ́ o tẹ́ ẹ bá ti bá èlèlé ni wọ́n ń pè ní àlejò tá a mà rí tá a mà gbà tó wọ̀lú ẹ̀wọ̀n tó jápè lálejò ẹjá pè ní àjòjì tó wá tó jẹ́ àjòjì gòdògbò tá máa pè lájòjì gòdògbò eléyìí tí ò gbédè wa ní jẹ́bẹ̀ tẹ́ bá ti wá bá ti ń rìn káàkiri fèlèfèlè tó wá gbébọn kan náà olóyè ní kẹ́ ṣe lókù òru olóyè ní ẹ ṣe kí ni wọ́n ní kẹ́ ṣe lókù òru
ṣe lé ìròkú láàfọ́gbá ìyẹn lọ bẹ́yẹn olóyè tó ní ká jẹ́wọ́ ká sọ fún yín wípé ẹ̀yin ènìyàn wa tẹ́ ẹ bá wá rí eléyìí tó jẹ́ pé ìránṣẹ́ ni tó jẹ́ afurasí pé eléyìí ìránṣẹ́ àwọn aráabí ni wọ́n ní kẹ́ ẹ má ṣèdájọ́ lọ́wọ́ ara yín tí ò bá ti gbé bọ́dá ní ẹ má ṣèdájọ́ ẹ wá fà á lé ọlọ́pàá lọ́wọ́ kọ́lọ́pàá ò yanjú rìn àjò tiẹ̀ bólóyè ti ní ká yanjú rẹ̀ nìyẹn ẹ̀yin ará Gbómìnà kì í ṣe Gbómìnà nìkan náà ń bá wí o gbogbo bí tí ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn bá wà nílẹ̀ Yorùbá ò ní wọ́n ń bá wí wípé ìlànà tí òfin fi gbé yín kalẹ̀ òun ní kẹ́ tẹ̀lé kẹ́ má bàa wá jẹ̀kọ́ tó léegun ìtumọ̀ rẹ̀ nìyẹn mo dẹ̀ rí wípé gbogbo àlàyé yìí ló yí ọ̀pọ̀lọpọ̀ yín yékéyéké tó ká má dọ́nà pẹ́nu lánàá 23 àbíjẹta dẹni wọ́n ṣèdájọ́ àwọn tí wọ́n mú tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn agbésùmọ̀mí tó jíyàn kó ní Oríire local government l'Ógbómọ̀ṣọ́ ìdájọ́ wọn àwọn tí wọ́n mú yẹn wọ́n wá dájọ́ ẹ̀wọ̀n gbére fún wọn ẹ̀wọ̀n gbére àwọn DSS bá faraya ṣe rí ìdájọ́ kóòtù Nàìjíríà gbogbo yín lẹ mọ̀ ẹni tó gbé irú ẹ fún lẹ́wọ̀n ọdún 10 ẹni tó gbé yọ̀ ẹ fún lẹ́wọ̀n 20 ọdún ṣùgbọ́n ẹni bá jí owó ìjọba ẹ wàá fún lẹ́wọ̀n ọdún 2 ẹ wàá bá kà pé ó ti lo oṣù 9 ní kọ́sítọ́dì ọlọ́pàá kan yọ oṣù 9 yẹn kúrò nínú ọdún 2 tí ó lò gbogbo ìdájọ́ yìí táwọn ọmọ kéékèèké ń rí tàdé ń lórúkọ àwọn tí ń dájọ́ wọ̀nyí ojú wo lẹ́fẹ́ ká máa fi wo àwọn ìran yín lọ́la pẹ̀lẹ́yìn tẹ́ ń ṣerú àwọn ìdájọ́ bàbá yìí tá à ń rí tàdé ń fetí gbọ́ gbogbo orú àwọn kan wọ̀nyí ó mú akùdé ó dẹ̀ mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti nígbàgbọ́ nú ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí pẹ̀lú irú àwọn ìdájọ́ báyìí tí DSS bá wá yarí mọ́ yín lọ́wọ́ ní kóòtù wípé bóun lẹ́sẹ̀ máa dá ẹ̀wọ̀n gbére fún àwọn agbésùmọ̀mí tí wọ́n gé orí bàbá tíṣà Kẹ́hìndé kí ló kọ bàbá yìí Michael Oyèdòkun àwọn tí wọ́n gé orí èèyàn Michael Oyèdòkun ẹni tẹ́ gbé wọgbó ẹ gé orí rẹ̀ ẹ fi hàn aráàlú báyìí pé a ti gé okùn tí bàbá yín fẹ́ ṣe àwọn èèyàn lẹ́wọ̀n adájọ́ gbére fún tó jẹ́ pé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá kó gọ́ọ̀mẹ̀ntì lọ́la tí gọ́ọ̀mẹ̀ntì mi bá wọlé Stanley ni ó tún wọn lẹ̀ pé wọ́n mọ lọ lálàáfíà ara kóòtù ayé ń pariwo yín judiciary ayé ń pariwo yín gan ẹgbàá náà àwọn tó kó àràjẹ bá orílẹ̀-èdè yìí judiciary Nàìjíríà bẹnu tó sọ orílẹ̀-èdè ní ìdàkudà tí ò já nígbàgbọ́ ní orílẹ̀-èdè yìí mọ́ nínú àwọn àdájọ́ yín ọmọ bíntín tí ò ṣe kankan ẹran lẹ́wọ̀n ṣùgbọ́n ẹ jẹ́ káwọn tó wà ní tẹ nífẹ̀ẹ́ sí kí wọ́n sì wà wò ẹ máa dájọ́ gbàtẹ́ pé bóyá ẹ máa ń kẹtẹ́ ṣẹlẹ̀ láàrin ìlú ẹni tó mú yàn àwọn tí wọ́n wá pa àwọn ọ̀ràn wọn tó yẹ pé gbére wọn ò ní rí ẹni yẹn mọ́ láéláé ipò wo lẹ fẹ́ káwọn yẹn wà ẹ tí ẹ consider àwọn ọmọ tí Michael Oyèdòkun bí pé kí nírú ipò wo ni wọ́n wà títí ayérayé agbọ́tẹni tá ìsàn pa bàbá rẹ̀ agbọ́tẹni tí bàbá rẹ̀ ya wèrè agbọ́tẹni bàbá rẹ̀ kó síbì kan tó kú ṣùgbọ́n èwo ni bàbá wọn ké orí bàbá wọn ni ẹ̀wọ̀n ń dájọ́ gbére fún wọn tẹ́mọ̀ pé ìjọba bá ti débẹ̀ báyìí àwọn tí wọ́n kọ́kọ́ túlẹ̀ àwọn nu number 1 ara tí ò jẹ́ kí state police wọ́ọ̀kì òun lè rí títí adájọ́ yẹn ṣe adájọ́ tó dárú ẹjọ́ yẹn DSS wá yarí mọ́ wọn lọ́wọ́ pé àyàfi káwọn àpìlì kéèsì pé irú ẹjọ́ dáadáa wo nìyẹn pé pẹnátì tẹ gbọ́dọ̀ fún àwọn ilé gbọ́dọ̀ jìnnà ju pẹnátì ẹ̀wọ̀n gbére lọ
ẹ gbọ́ lẹ́nu Fearless Talker yìí. ẹ̀yin èèyàn ṣe bẹ́ẹ̀ rántí pé wọ́n ti ń dájọ́ àwọn tí wọ́n kidnap àwọn èèyàn l'Ógbómọ̀ṣọ́ ìyẹn àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà lẹ́rí tí wọ́n mú wọnú kóòtù lọ nínú fídíò yìí. So presently àwọn kóòtù fẹ́ máa dájọ́ life imprisonment fún wọn ṣùgbọ́n àwọn DSS sọ pé láyé ẹ lè fún wọn lẹ́jọ́ life imprisonment pé that is too light like ẹjọ́ yẹn ti simple jù ipe àwọn tá a sọ pé wọ́n kidnap àwọn èèyàn fún odidi 56 days pé báwo ni kóòtù ṣe máa sọ wípé àwọn fẹ́ fún wọn ní life imprisonment wípé láyé pé the best thing tán lè ṣe ni pé they should give them more harder punishment and after life imprisonment gbogbo ara mọ̀ the next punishment gbogbo ara mọ̀ pé death sentence ni. so lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS sọ wípé àwọn máa appeal that particular case ní court again so ó yà pé wọ́n tún ti gbé wọn wọ court òun ni fídíò tẹ̀ ń rí yìí tán ẹ̀ṣẹ̀ gbé wọn wọ court is it not today or yesterday I don't know but presently àwọn DSS ti ń appeal case yẹn wípé no that particular judgement is too simple for who we call a terrorist ti pé even gan àwọn terrorist commanders pé láyé wọn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ and also ẹ̀yin èèyàn mi níbi tí mo tún ti wá ń ka ilé lọ́wọ́ ibẹ̀ náà mo tún ti rí ìròyìn mi wípé Donald Trump ìyẹn president America send letters sí baba Tinubu to appreciate wọn wípé Tinubu ó kú iṣẹ́ takuntakun the way tó ṣe ń attack àwọn terrorists ó ti fi hàn wípé you are a very very serious government. àwọn federal government ni wọ́n reveal letter ẹ̀ wípé Donald Trump send ẹ̀ sí baba Tinubu eléyìí dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Àtíkù tó send owó sí àwọn lobby firm kan ní United States tó ní pé kán bóun gbé kéèsì Tinubu dìde padà wípé that particular kéèsì kán bóun gbé lọ sí iwájú àwọn Congress kán dẹ̀ bóun fi yan Donald Trump wípé Tinubu ní one particular kéèsì nípa oògùn olóró pé kí wọ́n yẹ̀ wò kí wọ́n dẹ̀ ṣe kí ni kí wọ́n make sure wípé wọ́n work on that particular case. According to Atiku ó sọ fún àwọn lobby firm yẹn ó lé ẹ bá mi pariwo ẹ̀ sáráyé láti oṣù March 2026 títí dé oṣù March 2027 ìyẹn odidi ọdún kan gbáko òun ni owó tí Atiku san fún wọn tá a pè ní $1.2 million equivalent to 1.6 billion naira ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gbogbo pìtìpìtì ìṣẹ̀lẹ̀ òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà náà wá ń béèrè wípé Àtíkù tó lọ san 1.6 billion ibo lòun gan ti rówó wípé Àtíkù tá à ń sọ yìí gan òun gan wọn bí dáa kó wọnú United States wípé kò sẹ́nì kankan tí ò ní kọ́lọ́fín nínú gbogbo wọn pátápátá ló ní pìtìpìtì gbogbo wọn náà ní nǹkan tó fi ń pamọ́ ó wá ń dàbí ẹni wípé wọ́n fẹ́ máa ṣídìí ara wọn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà àwọn náà sọ bẹ́ẹ̀. tẹ́ ẹ bá tún wá rí kíní kan tó ṣẹlẹ̀ tó yẹ kí n mú wá fún yín láti jẹta tí mo dákẹ́ tí mo ṣẹ́kù bò tí mo ń ronú lé lórí pé kí ni ń ṣẹlẹ̀ gan àwọn á ń rí gbọ́ wípé Alhaji Atiku Abubakar ó ń kó 1.6 billion kọ́ ni ó lọ fẹ́ bribe àwọn èèyàn l'Amẹ́ríkà pé kí wọ́n lè wú kéèsì bàbá Tinubu nípa nàkọ́tíìkì tí wọ́n dá 1993 kí wọ́n wú fáìlì yẹn jáde again. àwọn kinní yẹn jẹ́ nǹkan tó ó jẹ́ nǹkan ríra mo rí i pé bàbá yẹn ti wà desperate jù ẹ̀dẹ̀ mọ́ kéèsì tírú wọn bá gbapò agbára wọn ò ní deliver gbogbo ẹ̀dá tẹ́ bá rí tó bá ti wà desperate báyẹn. mò ń bọ̀ wá lórí kéèsì bàbá yẹn láìpẹ́ yìí mo fẹ́ ṣe fídíò kan tí màá sọ̀rọ̀ nípa kandidéèsì àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá Bọ́lá Tinubu Òbí àti Alhaji Atiku Abubakar àti Sowore ó dà pé àwọn mẹ́rin tá a mọ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn tó ń vie fún tó position presidency Nàìjíríà a sọ̀rọ̀ lórí wọn a sì fa kò mú òkun yọ mo fẹ́ káwọn èèyàn wá mú òdodo ọ̀rọ̀ ibi tó dodo ọ̀rọ̀ wà ẹ má jẹ́ kí n parọ́ tàn yín jẹ tí ẹ bá wo nǹkan tí Alhaji Atiku Abubakar ṣe òun fúnra rẹ̀ àwọn tó fún lówó l'Amẹ́ríkà pé kó lọ stop bàbá Bọ́lá Ahmed Tinubu ká má jẹ́ kó contest fún 2027 why tí wọn ò sọ pé Atiku Abubakar fúnra rẹ̀ wọ Amẹ́ríkà wá kó dá wá kó wá bá wọn sọ̀rọ̀ nítorí kí wọ́n ṣe fún nìyẹn nítorí pé
òun fúnra lára rẹ̀ kéésì Halliburton àbúrò pa ti gbàgbé ní kéésì Halliburton $60 billion kí wọ́n kọ́ lamẹ́ríkà lọ gbé kéésì yẹn dìde náà kò lè wọ Amẹ́ríkà mọ́ láti gbà yẹn láti gbà tó ti ṣe vice president kò lè wọ Amẹ́ríkà dòní àfi tó ìgbà tẹ̀lé àwọn tó wà power tí immunity cover lọ irú ètò tẹ̀lé Sàràkí lọ́njọ́ sí gbà tí Sàràkí wà ní senate president. mo máa ń rò pé wàmúkú mẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ pé gbogbo èèyàn lórí bí àwọn ọ̀ràn yín làmúkú mẹ́kọ̀ọ́ àwa ò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àárí bẹ́ẹ̀ rárá ìdí tá a fi yàtọ̀ sí gédégbé nìyẹn tó bá jẹ́ pé àbá yẹn ní orí pípé tó pé dáadáa ni tó yẹ kó dárùn nǹkan tó dánwò yẹn o wọ́n fẹ́ lọ wú kéèsì dìde kéèsì ti tiẹ̀ ń kọ́ àbúrò pé òun kọ́ ló ń corrupt jù ní gbogbo wọn ni. a gbà pé bàbá Bọ́lá Ahmed Tinubu ó corrupt òun kọ́ sí títí òbúrú ju bàbá Bọ́lá Ahmed Tinubu lọ ní. òun tó sọ fún wa pé àsàmú àkéṣe làwọn pé owó táwọn bá ti pa àwọn ọmọ náà ni. wọ́n ń béèrè question lọ́wọ́ ẹ̀ ń sọ fún kọ́lọ́kọ́ lédi tó ti máa ń béèrè question lọ́wọ́ wọn yìí bí mọ̀rọ̀dí àbí nǹkan kan náà pé lédi yẹn tó ń sọ fún gbà yẹn pé àwọn ọmọ báwọn ṣe sówó yẹn jàre $60 billion ẹ wo nígbà yẹn tó wó ní value wọn àtọ̀gá ẹ̀ wọ́n sówó yẹn báṣubàṣu wọn bá wọn dá kéèsì yẹn torí ẹ̀ ní òjò lè wọ Amẹ́ríkà lè ní torí ẹ̀ ní òfin lè wọ Amẹ́ríkà òun sá kiri òsì fẹ́ ká Amẹ́ríkà ọ̀ràn ọ̀ lọ́wọ́ ká bọ́ wọ́ọ̀dì ẹnìkan. ẹ wo ọ̀rọ̀ wọn àfi kéèyàn dákẹ́ kó máa wòran ilé tí mo fẹ́ mú wá bẹ̀ tí ó tún jẹ́ pàtàkì nínú àwọn ọ̀rọ̀ tí yóò wà ńlẹ̀ ó ní ọ̀rọ̀ títí K1 The Ultimate bàbá a máa ń pé gbọ́n ni èèyàn kì í pé gọ̀ o Ọlọ́run dẹ̀ ti dá yín láre ní gbogbo ọ̀nà a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé nínú ìkàn nínú ọmọ Yorùbá lẹ jẹ́ tá máa ń dárúkọ ọmọ tó sọmọ rere tó pàtàkì nílẹ̀ Yorùbá wọn ò dákọ̀ K1 àyàfi táwọn èèyàn bá fẹ́ fàbò sísí nínú ọmọ rere tọ́lọ́run ní kó wà nílẹ̀ Yorùbá lónìí ní K1 The Ultimate wà kì í ṣe torí ìfẹ́ tá a ní sórí yín bọ́ nítorí ipa pàtàkì tẹ́ ń kó nínú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò jẹ́ ká lè sọ pé bóun ti tiyín ti jẹ́ lórílẹ̀‐èdè Yorùbá bàbá a kí yín kú oríire lẹ́ẹ̀kan sí ẹ sì kú ọmọ ṣe ṣùgbọ́n nǹkan kan bẹ tẹ́ ẹ máa ń ṣe tẹ́ ẹ mọ̀ bóyá tí ò dáa ni àbí n tó dáa kò sẹ́ni tó gbọ́n tán nílé ayé ìgbà míì òrí òde kì í rí ara ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yẹn yín gangan fúnra ara yín ẹ̀ ríra yín tán ẹ̀yin lẹ lórí tó wà lọ́rùn yín ẹ̀yin lẹ lẹ́sẹ̀ tó wà lẹ́sẹ̀ ẹ̀yin tẹ̀ fi ń rìn ṣùgbọ́n ẹ̀ ríra yín tán tá bá ń pariwo ọ̀rọ̀ ọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ lọ́lọ́rọ̀ nínú àwọn tí Ọlọ́run ṣẹ́gi ọlà fún láwùjọ ní K1 The Ultimate wà ọlá títí yín ọ̀rọ̀ dẹ ní kì í ṣe owó ẹ wo Abíọ́lá ẹ wo ọlá tọ́lọ́run fún Abíọ́lá MKO Abíọ́lá ọlá rẹ̀ tó ṣẹ́kù lórí òkè pẹ̀lẹ́ ní tá à ń tọ́ka sí ọmọ ni mọ́tò Abíọ́lá dà ilé Abíọ́lá dà Abíọ́lá ò tiẹ̀ wulẹ̀ lílé púpọ̀ àwọn ìyàwó Abíọ́lá dà púpọ̀ nínú àwọn ìyàwó Abíọ́lá ló ti di ìyàwó oníyàwó púpọ̀ nínú wọn ti darúgbó wọn ti wọ̀ síbì kan ṣùgbọ́n tá a bá fẹ́ tọ́ka sí ọlá Abíọ́lá pé bo ni ọlá MKO Abíọ́lá wà àwọn ọmọ rẹ̀ láàmú tọ́ka sí ara rú ẹ̀ ní Kọ́lá Abíọ́lá ara rú ẹ̀ ní Afusatu ọmọ tí Kúdírátù bí fún bẹ́ẹ̀ lọ Jamiu bẹ́ẹ̀ lọ ní àwọn ọmọ Abíọ́lá tí wọ́n ṣe dáadáa nú ayé tá a lè máa tọ́ka sí pé àwọn ọmọ asẹ̀tì Abíọ́lá tó ṣẹ́kù rèé àwọn àṣẹ́kùbọ̀ Abíọ́lá rèé
nítorí pé ọlọ́rọ̀ ni Abíọ́lá tá bá fẹ́ categorize Abíọ́lá. Abíọ́lá he was not a rich person but a wealthy man. Likewise, Wasiu Ayinde is a wealthy musician. Bàbá, ọlọ́rọ̀ ni yín. Ọlọ́rọ̀, ẹni tó bá bímọ tó pọ̀, tó nílé tó pọ̀, tó ní mọ́tò tó pọ̀, tí gbogbo nǹkan rẹ̀ ò níye, gbogbo nǹkan tó ní ní máa ń pé 10, 5, 6, 7, 8 láàmú àríkà bẹ́ẹ̀ ní àwọn property ẹ̀, ọlọ́rọ̀ ni. Èèyàn máa ń ní ìjọra èèyàn lọ ni. Tá a bá pe Dangote lọ́lọ́rọ̀ nípa ọmọ Dangote ò ní ọrọ̀ ọmọ tó ní property. Ṣùgbọ́n nínú ẹ̀dá tó lọ́run yọ́nú sí jùlọ ilẹ̀ tó bá lọ́rọ̀ ọmọ torí property tó bá ní yóò ṣẹ́kù ní ìlọ́po pẹ̀lú ọmọ. Lójú Abíọ́lá làwọn ọmọ rẹ̀ ti ní ọrọ̀, lójú yín àwọn ọmọ yín ti ń lọ́lá. K1 The Ultimate tí ẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ, ẹ̀yin ni mo ń direct fídíò yìí sí. Mo fẹ́ káwọn èèyàn bá ń pè kó dọ́dọ̀ yín. Ọ̀rọ̀ tó lọ yọ̀ǹda fún yín K1 The Ultimate, ẹ ti kọjá ẹni tí ẹ bímọ tẹ́ ẹ bá mọ̀ pé lódodo ẹ̀yin lẹ bí, ẹ lè fọwọ́ yín sọ pé kì í ṣẹ̀yin lẹ ní. Ẹ gbọ́dọ̀ sọ níta gbangba, ayé ò gbọ́dọ̀ bá yín gbọ́. Gbogbo orí tẹ́ fi ṣèwé lẹ́rù pé wà lọ́rùn yín lónìí. Ó ní ṣùgbọ́n ṣé tí ń ṣe lónìí yàtọ̀ ṣiṣẹ́ tẹ́ fi bẹ̀rẹ̀. Mo fẹ́ rán yín létí orin kan tí Barrister kọ fún yín, orin tí Barrister kọ gbẹ̀yìn lórí stage kọlọ́jọ́ tó dé. Ṣé ẹ rántí orin náà? Ní 2009 or ní 2009 or 2010 lórí yẹn tó ní adúpẹ́ lọ ọba orin o ọmọgbọ́lá hàn agbègbò lọ bá ẹyẹ, agbègbò lọ bá ẹyẹ, Aláyìndé Wàsíù Àyìndé lọ agbègbò ọba ẹyẹ, olórí wáyé olórí wa jọ̀wọ́ o, ìwọ là wá gbójúlé, ìwọ là wá fẹ̀yìntì. Ó wá kọrin yẹn níbi pé wá ní ó wá kì í lórúkọ kan bẹ́ẹ̀, ó ní olóko ńlá tó fi bímọ tó pọ̀, ọmọ ẹ̀ wọ́n pọ̀ jábúrátá, Wàsíù. Òun ló bá débi orin yẹn. Ibi tí mo lọ gangan nìyẹn, ní tó bá débi orin yẹn nìyẹn. Ó pè yín ní olóko ńlá tó fi bímọ tó pọ̀, ọmọ ẹ̀ wọ́n pọ̀ jábúrátá, Wàsíù ló wá kọ débi agbègbè lọ́bẹ̀yẹ. Alhaji Wasiu Ayinde, Barrister tó tẹ̀yìn rẹ̀ jọ bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́ ẹ dìde látàbẹ̀ rẹ̀, ó mọ̀ yín ju ẹ̀yin ṣe mọ́ra yín lọ. Bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan nínú àwa tá a jẹ́ fáǹsì yín, a mọ̀ yín ju ara yín lọ. A mọ̀ yín ju bẹ́yìn ṣe ń ríra yín lọ. Nítorí pé nítorí kálukú rí lára yín tẹ́lómi fi fẹ́ràn yín kì í sori tẹ́ ń kọ. Ẹlòmíì ìdúró yín ni tó wù ú lọ́kùnrin tó mọ̀ pé bọ́ọ̀lù lọ́lọ́run ṣe kẹ́ ọkùnrin báyìí. Ẹlòmíì ọ̀rọ̀ ẹnu yín ló wù ú, ẹlòmíì ìṣesí yín ló wù ú, ẹlòmíì ipò tẹ́ ẹ wà ló wù ú pé kí ló jẹ́ kí n fẹ́ràn ọkùnrin yìí tẹ́mi mi fi lọ́dọ̀ ẹ̀ nǹkan báyìí ni. Bó ṣe rí lọ lára everybody nìyẹn. Ọlọ́run wá gbé yín dípò tẹ́ ẹ tó jẹ́ pé nínú olórin kò tí ì sẹ́ni tó ti nílẹ̀ Yorùbá, kò tí ì sẹ́ni tó ti ní rẹ́kọ̀dù yẹn. Kò sí rẹ́kọ̀dù Wasiu Ayinde as at today tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nínú iṣẹ́ orin nílẹ̀ Yorùbá. Èmi ò sọ lẹ́bùn mi o. Ọlọ́run wá kẹ́yìn débẹ̀ bàbá. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bá ní ọmọ tí arábìnrin yẹn ń gbé káàkiri tó jẹ́ pé lọ́kàn yín ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ní, ṣùgbọ́n ọmọbìnrin yẹn ṣàìgbọ́dọ̀ sí yín ló fi bí ọmọ yẹn, ẹ gba ọmọ yẹn, ẹ má jẹ́ ká yí orojọ́ púpọ̀ lórí ẹ̀. Nínú àwọn ọlá tọ́lọ́run fẹ́ ṣe fún yín nínú ìrìn àjò ayé yín lọ́mọ yẹn wà. Ẹ̀yin kọ́lẹ̀ mọ̀ bọ ìrìn àjò ọjọ́ ọ̀la yín ní lọ́mọ yẹn ń tọ́ka sí. Bàbá, ọjọ́ ọ̀la yín
lọmọ yẹn ń tọ́ka sí gbàngbàngbàngbàn. Tó bá jẹ́ pé ẹ fẹ́ rí confirmation ẹ lọ ṣe DNA ọmọ yẹn, tá bá sọ pé ilẹ̀ ní ẹgbà kẹdùn yá rẹ̀ nú, ẹgbà ọmọ yẹn kẹdẹ̀dùn yẹn nú. Ọmọ tí ó sin ọkùnrin ò mọ̀ o. Gbogbo ẹ̀wọ̀n ilé ìtẹ́ fọwọ́ra lórí láti tẹ́ rò pé titi yín ni, wọ́n lè má rí titi yín rò. Ọmọ tí ó sẹ̀yìn èèyàn ò mọ̀ nínú ìrìn àjò ayé. Mo rí ẹ̀kọ́ kọ́ débẹ̀ láìmọye ìgbà tá a pàdé àwọn èèyàn. Àwọn bàbá kan bẹ látijọ́, à ń pe bàbá yẹn ní Ádámù Ọ̀kẹ́rẹ́. Ọmọ bíbí ìlú Ìkìrun ni, àjọgbé ní Mẹ́fọ̀ràdé. Bàbá ó ní akíkanjú gan. Ìtàn ìgbésí ayé yín ni bàbá yẹn fi lólé ayé. Ìtàn ìgbésí ayé Wasiu Ayinde ni bàbá Ọ̀kẹ́rẹ́ fi lo ìgbésí ayé. Bàbá Ọ̀kẹ́rẹ́ wá jẹ́ ẹ̀dá tí Ọlọ́run kẹ́tọ́ pé ó ní agbára gan. Ṣiṣẹ́ ni Ọlọ́run dẹ̀ ní kí iṣẹ́ rẹ̀ ó gbé. Bàbá yẹn nígbà tí wọ́n àwọn èèyàn lọ bókó ní Mẹ́fọ̀ràdé, wọ́n ní iwin làwọn èèyàn máa ń pè tí yóò ta màrìwò mọ́ra, kò ní wọ ṣòkòtò, kò ní wẹ̀wù, yóò wá gbé àdá ńlá dání. Bí bàbá yẹn ṣe ní small stature tó, kò sẹ́ni tó lè gé oko tó. Bàbá yẹn palẹ̀ lọ, Yorùbá tábà ní yẹn palẹ̀ lọ, tó gé oko lọ. Ó wá gbé obì, ó gbé kòkó. Bàbá yẹn kọ́kọ́ lọ bá àwọn èèyàn ṣàgbàrò. Nígbà tó bá ṣe àgbàrò tán ní ó tó wá síbi oko tiẹ̀ nírọ̀lẹ́, wá gé oko. Àwọn tó lóko látàárọ̀ dálẹ́ ò ní gé, wọn à lè gé tí bàbá yẹn bá gé. Bàbá yẹn wá gbé obì lọ ní oko Mẹ́fọ̀ràdé, ó gbé obì, ó gbé kòkó. Nígbà tí kòkó bàbá yẹn máa jáde, ayé envy ẹ̀. Wọ́n rí pé iṣẹ́ tí bàbá yẹn fi gbogbo agbára ẹ̀ ṣe lọ́jọ́ àárọ̀ ó yọ fún lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́yàwó tó. Ó wá sponsor àwọn ọmọ ẹ̀, ó ná owó lé wọn lórí débi pé wọ́n ka ìyáláyàwó àwọn ọmọ ẹ̀. Ilé tí ó jáde pharmacy, doctor, lawyer, accountant, bó ti pọ̀ náà ọmọ ẹ̀ nìyẹn o, tó sẹ́ni wọn labroad lọ kàwé pẹ̀lú owó kòkó. Ó dẹ̀ kọ́ ilé gidi sí gbòòrò ìlú Ìkìrun, tẹ́pẹ́tẹ́ bá débẹ̀ mọ̀ pé Ọ̀kẹ́rẹ́ ló nílé yìí. Bàbá yẹn èèyàn pàtàkì ní láwùjọ. So ó wà náà àwọn abẹnú gan ìlú tẹ́pẹ́ tó bá sọ̀rọ̀ òun náà ọ̀rọ̀ ẹ̀ làwọn èèyàn máa ń dóde pé Ọ̀kẹ́rẹ́ ti sọ̀rọ̀. Nígbà tá à ń sọ yìí, bàbá wa dàgbà. Nígbà tí gbérégbé àwọn ìyàwó ti dàgbà, wọ́n ti kó wálé sí Ìkìrun, bàbá sì wà Mẹ́fọ̀ràdé because iṣẹ́ tó fàárọ̀ ọjọ́ rẹ̀ ṣe wà ń bẹ̀. Bàbá ò ní ẹni tí wọ́n sọ pé ẹ̀fọ́ ni o àbẹ́kọ̀ lẹ fẹ́ jẹ láàárọ̀ yìí. Bàbá wa rán ọmọbìnrin kan tí ọkọ tiẹ̀ ti sá lọ fún, tó jẹ́ pé ọmọ méjì péré ló wà lọ́wọ́ rẹ̀. Bàbá wa mú ọmọdé, bàbá ń tọ́jú ẹ̀, òun náà ń tọ́jú bàbá. Ọlọ́run wá gbàdúrà àwọn méjèèjì, ó bímọ méjì fún bàbá. Obìnrin yẹn tó bí méjì sí, ó jẹ́ mẹ́rin lọ́wọ́ obìnrin yẹn. So tí bàbá bá wà ní meeting ìlú, tí bàbá bá ń sọ̀rọ̀ lọ́wọ́, ọ̀rọ̀ máa ń ká lára gan. Tí àwọn ọmọ yẹn bá wá ń ké bóyá wọ́n nídìí owó, bóyá fẹ́ lọ school, ìyàwó wà á bá bàbá pé àwọn ọmọ yẹn lọ bá bàbá níbi tó ti ń sọ̀rọ̀ lọ́dọ̀ baálẹ̀ pé àwọn ń lọ school. Táwọn ọmọ yẹn bá wá ń ṣe báyìí tán sáà ń jẹsẹ̀ mọ́lẹ̀ pé bàbá yẹn dá wa lóhùn náà. Bàbá àwọn sọ pé irú gbogbo ẹ̀ fi jẹ́ gbádùn ọ̀rọ̀ mi ni. Kí ni gbogbo eléyìí gan? Ṣé mo lè jèrè ọ̀rọ̀ jáde ńjọ́ náà? Àwa ni ṣé mo lè jèrè yín ni? Pé àwọn eléyìí tí mo ti bí tí mo ti lọ, ṣé ni wọ́n ti dà fún un? Bàbá rí àwọn dókítà bí ìgbà tẹ́ pé gbogbo nǹkan ló ń gbádùn lóyìnbó ni wọn kò kúnrán tí ó mọ́. Pé ó kàn máa fi change yìí tó kí ìránṣẹ́ sóhun pé sóhun ò lówó lọ́wọ́ tó lè fi jẹun ni. So ìbínú yẹn ló fi treat àwọn kéékèèké yẹn. Wípé ṣé mo lè gbádùn yín ni? Ṣé mo lè jèrè yín ni? Ọlọ́run ọba Àṣàkẹ́. Torí ẹ̀ ni bàbá tó bí mi ṣe máa ń sọ pé ọ̀la Àṣàkẹ́, gbogbo ìní wa yìí ni ẹ jẹ́ àtọ́jú torí ọ̀la Àṣàkẹ́. Ọlọ́run ló lọ́la. Nígbà tá a rí
bàbá yẹn níjọ́ kan bàbá wa ti dàgbà kò ságbára mọ́ láti mú bàbá padà wá sí Kírun ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ kéékèèké ìgbà náà jọ́nà lọ́n méjì yẹn wọ́n wá lọ wọ́n struggle wọ́n lọ ọ̀rẹ́ poli wọ́n jáde àwọn ọmọ kéékèèké yìí ni wọ́n wá kọ́ mansion tí bàbá gbé gbẹ̀yìn tí bàbá fi kú ẹ mọ̀ pé ilé tí bàbá kọ́ hold house ni àwọn ilé upstairs táwọn oníkòkò máa kọ́ yẹn tí wọ́n kọ́ tí ó gbọ́n lọ rẹpẹtẹ ilé lérò púpọ̀ bàtà àwọn ọmọ méjèèjì máa wá kọ́ lẹ́yìn tí wọ́n wá kọ́ mansion bó ti yẹ pé kò tóbi but níwọ̀n bá ibẹ̀ ni bàbá yẹn wá gbé gbẹ̀yìn tó fi kú ibẹ̀ náà sí bàbá ní àsóhun lè jọrọ ọmọ àwọn ọmọ kéékèèké yìí òun ò mọ̀ pé pé òun dẹ̀ rí ìyá wọn jọ́nà lọ́wọ́ ibi ń pa á síbi kan tí màá béèrè owó lọ́wọ́ òun fi ní kó mọ wá máa dáná fún òun nínú ilé lòun sọ níyàwó pé àsọjọ́ ọ̀la òun lòun tọ́jú jọ́nà tóun ò mọ̀ pé àwọn ọmọ yẹn lọ́wọ́ tí bàbá fi kú àwọn ọmọ yẹn ló wá tẹ́kẹ́ bàbá tí bàbá ń rí kò ráwọn aráàlú òyìnbó torí ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin ẹ lọ fúnra yín ní brain tí nǹkan bá ti pa yín papọ̀ pẹ̀lú obìnrin ẹ má jẹ́ kí obìnrin yẹn ó sunkún yàtọ̀ sí eléyìí tó bá yàn yín jẹ tí ń wá ẹ̀mí yín eléyìí tó bá ti farabalẹ̀ pẹ̀lú yín tí ń bá yín kó ẹrù yín jọ pé kẹrù yín ó má dànù ẹ ṣe dáadáa sí wọn o obìnrin tí bá ń bá ọkùnrin kẹrù jọ pé kẹrù rẹ̀ ó má dànù ẹ ṣe dáadáa sí wọn in tí ọmọ yẹn gbé kalẹ̀ lẹ̀ tá à ń wo image yẹn original image K1 The Ultimate là ń rí lójú ọmọ yẹn màá fi fọ́tò ẹ̀ sí bíbà tẹ́rì original image yẹn bàbá ẹ tọ́jú ẹ dìde sí ẹ má jẹ́ kọ́rọ̀ yóò kọjá ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ ọjọ́ ọ̀la yín lẹ́ ń wò yẹn o ẹ ti lọ́jọ́ ọ̀la tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún lékún ni o ọmọ ológo pọ̀ nínú àwọn ọmọ yín ògo lékún lórúkọ ọmọ yìí ó máa jẹ́ ògo ó lékún nínú ilé K1 The Ultimate tí Àyìndé ò bá kúrò lórí ilẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ nínú ìrìn àjò rẹ̀ nítorí pé ọmọ ìyanu lẹ́yìn náà ọmọ àmì ẹ̀yin lẹ̀ dára yín mà tẹ́ ń fagídí ṣe gbogbo nǹkan ọmọ àmì ní ẹ lọ wò ìrìn àjò yín látẹ̀yìn wá ṣe mọ̀ pé máa pa yín lẹ́kún lẹ́kọ̀ọ̀kan tẹ́ bá rántí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ara àrìn àjò tẹ́ fẹ́ rìn inú ayé tá a fi ṣẹ̀dá yín wálé ayé òun lọmọ tẹ́ ń wò ẹ mójútó èmi ò ní sọ jù báà lọ lórí ìkànnì yìí lénìí títí tí màá fi máa mákọ̀tún ètò mi wá èmi ti yín tòótọ́ bàbá àṣà.